Mo kí yín kú àkókò yìí níbi gbogbo tí ẹ ti ń wò wá. Tọ́, ìkànnì Jùgbà Master náà lẹ ti ń wò wá, Ṣeun Agboola lórúkọ mi. Kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, àríwísí àti ojú ìwòye ló mú mi fẹ́ sọ̀rọ̀ ńpẹ̀. Kọ́lọ́hun kó dákun kó gbà wá lọ́wọ́ àwọn dàgìnìdọ̀rọ̀, àwọn ẹrú Iran tí wọ́n papọ̀ mọ́ àwọn èèyàn bíi ẹ̀yà Southerners ń bí. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú wípé èèyàn ń bẹ nínú ẹranko, ẹranko ń bẹ nínú èèyàn. Ẹranko mọ̀ pé ẹranko lòun, kò ní fìwà ẹranko lẹ̀ láéláé. Mo mọ̀ pé gbogbo wa la ti máa gbọ́ròyìn wípé àwọn Northerners kan wọ́n strike wọ́n protest l'Abuja. Wọ́n ní kò pẹ́ tí bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu Excellency tí wọ́n kúrò ní mọ́ṣáláṣí Central Mosque. Bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ ní Èkó bí wọ́n ṣe sọ pé ní Nnamdi Azikiwe ní Central Mosque tó wà lÉkòó náà. Kí ni wọ́n ń protest lé lórí? Kò kọjá ọ̀rọ̀ Iran náà. Àwọn tí wọ́n ní ọwọ́ òfin tó nínú àwọn tí wọ́n gbé placard tí wọ́n protest wípé Trump must dead, Israel kíní kan, Netanyahu dead. Àwọn tí wọ́n ń wíṣì àwọn olórí orílẹ̀-èdè yìí pé kán kú, tó yẹ pé ogun wàhálà ni wọ́n fi gbogbo ọjọ́ ayé wọn fà, tí wọ́n papọ̀ mọ́ àwọn èèyàn tí ń gbélu Nàìjíríà tí wọ́n ń pè wá wọ́n Nàìjíríà. Ṣé bẹ́ẹ̀ rí wọn? Dọ̀gídọ̀gí dàgìnìdọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀, àní kéèyàn máa tiẹ̀ sọ wípé ó pìtì mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ tó bá jẹ́ yẹn ni president Iran tó kú, tàbáwọn tí wọ́n ń fọwọ́ òfin kó. Àwọn tó ń fọwọ́ òfin kó pàápàá jùlọ lórí àwọn tó ń sọ̀sọ́kúsọ lórí social media, ìyẹn àwọn tó ń wíṣì Trump dead àti Israel dead. Tó bá jáwa náà tí wọ́n bá ṣe irú ẹ̀ nílùú míì fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, táwa bá tiẹ̀ ń káwọ́ léwọ́, àwọn ìlú yẹn ò lè káwọ́ léwọ́. Ogun lẹ̀ ń fà, wàhálà ń ṣẹlẹ̀, jáde protest. Àwọn afẹ̀míṣòfò ń gbẹ̀mí àwọn èèyàn, protest. Epo lọ́wọ́ àwọn yìí, àní kẹ́ ẹ protest o, àní kẹ́ ẹ sọ̀rọ̀ pé wọ́n o, torí pé gbogbo wa la mọ̀ pé wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè káàkiri lórí ìjà Iran àti Israel ni wọ́n ń sọ ń pa ẹ̀ o. Ṣùgbọ́n kẹ́ ẹ lanu kẹ́ ẹ tiẹ̀ sọ pé ìjà Iran ó ti ń fa wàhálà o, epo kò já ríbi lọ o, ó ń de epo láàmú o, kò ní ìdí kẹ́ ẹ protest, kẹ́ ẹ tiẹ̀ sọ jáde, làákàyè yín ò sọ̀rọ̀ débẹ̀. Gbogbo kíní adẹ̀ ti sọ tẹ́lẹ̀, ẹ̀rín dọ̀gídọ̀gí. A sọ tẹ́lẹ̀, a ní kò sí lẹ́yìn àwọn olóṣèlú wọn dá ṣe. Ìwọ ìyẹn làwa fi ń pe bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kán kíyèsára. Ká pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá wà Excellency wà ní mọ́ṣáláṣí Central Mosque tí wọn ò tí ì kúrò ń bẹ̀, ṣáwọn eléyìí ò ní ṣe dọ̀gídọ̀gí fẹ́ lọ kọlu ààrẹ? Gbogbo protest tó yẹ kán ṣe bí orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe wà lọ́kan ṣoṣo, ṣùgbọ́n gbọ́ jẹ́ pọ́dọ̀ wọn náà ni gbogbo àwọn tó ń dàrú wà, tí wọ́n fẹ́ ká wà lọ́kan kò ṣoṣo. Àwa kàn rọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ẹ má sinmi o láti máa fọwọ́ òfin kó àwọn tí wọ́n ń ṣe, àwọn tí ń ṣe dọ̀gídọ̀gí ṣe protest tí ò nítumọ̀. Àwọn ilé ilẹ̀ pè wá ní nǹkan kan náà. Àwọn tó fi ọjọ́ lójú tágbófinró ọjọ́ lójú, àwọn tí wàhálà rọ̀ lọ́rùn pẹ̀lú àwọn ọmọlúàbí, báwo la ṣe fẹ́ gbé ìgbésí ayé kan náà tí ó sì rọrùn? Àwọn èèyàn kan sọ̀rọ̀ làákàyè. Wọ́n láàrẹ Bọ́lá Ahmed Tinubu ò ní jẹ́ Nàìjíríà ò pín lórí àwọn. Èmi náà ní kí òṣò ní ìlú tí ọ̀fẹ́ kó tú. Àmọ́ àtúntò tá à ń sọ nípa restructuring yìí, àwọn ẹni yìí láwọn ọ̀fẹ́, bẹ́ẹ̀ ọ̀nà àbáyọ dẹ̀ gbọ́dọ̀ wà fún ìfẹ̀míṣòfò. Bí ọ̀bá dẹ̀ sí pé ní kálukú máa la ẹ̀ kò sọ́gbọ́n, àwọn ẹni ọmọ sọ pé àwọn làwọn ní Nàìjíríà ni. Wọ́n protest lórí Làkúráwà, ICIC, Boko Haram. Ṣáwọn yẹn ni ọmọ Nàìjíríà tí Nàìjíríà ń mì lògbòlògbò tí ń lọ protest lórí mùsùlùmí Iran àtàwọn tó kọjá àyè tí wọ́n mú? Ẹ dẹ̀ máa wò ó bó ṣe bẹ̀rẹ̀ l'Àbújá tí wọ́n ṣe l'Èkó,
kẹ́ ẹ tó mọ̀ wọ́n ti gbé káàkiri o. ìtàwọn Buhari dálẹ̀ rèé, tí àwọn tó gbé constitution oníṣẹ̀ríà tí wọ́n gbé lé bàbá wa Ọbásanjọ́ lọ́wọ́ táwọn náà gbà á, ìtí wọ́n dálẹ̀ rèé o. wọ́n nígbàgbọ́ pé orílẹ̀-èdè àwọn làwọn ní, kò sẹ́lòmíì. ìdí tí wọ́n ṣe pàṣẹ fún Miyetti Allah àwọn darandaran pé ká kò bọ̀ ọwọ́ wọn lẹ̀ tá a fi tí ì rí lórí tẹlifíṣàn pé wọ́n ti wá dàbọ̀n jọ. kí ni wọ́n fẹ́ máa fi ṣe? ni wọ́n fi ní ká má wọgbó onígbó mọ́, tí wọ́n fi ní gbó onígbó náà fẹ́ kú sí. wọ́n nígbàgbọ́ wípé òfin lè arrest àwọn. ìgbàgbọ́ wọn ni pé tí agbófinró kan bá mú àwọn, òfin máa wá, ọ̀dà máa wá látòkè wá. Protest against terrorists. ṣé ẹ rí wọn? ṣáwọn tí wọ́n jọ pa wá pọ̀ rèé? nature tiwọn àti tiwa ṣó dọ́gba? tí wọ́n fi kàn wá lórílẹ̀‐èdè yìí ó yá máa bèrè ni bó la ṣe débi. nítorí ẹ̀sìn ta ló dé àlùjánnà rí? nítorí ẹ̀sìn ta ló mọ Muhammadu sallallahu alaihi wasallam? ta ló mọ̀ nínú yín? nítorí ẹ̀sìn ta ló mọ Quran dókè délẹ̀ nínú yín? nítorí ẹ̀sìn ẹ̀dẹ̀ ń pa àwọn èèyàn. àwọn tó wá ń sọ̀pọ́ọ̀tì pípa èèyàn tí ó ń kórin ìjà, irinṣẹ́ ìjà olóró tí ó ń kó fún wa, fún àwọn Boko Haram wa, tí wá ní èmi àti dúró wọ́n ti ń gba community káàkiri. àwọn yẹn lè wá ń support, wọ́n ń pààràn yín jáde. wọ́n wá pa president Iran tí wọ́n àlẹ́jẹ̀ pé òun ni olórí àwọn agbésùmọ̀mí tó ń ràn wọ́n lọ́wọ́. inú yín wá ń dùn. àwọn aráàbí fẹ́ràn kán máa challenge authority pé kí ló fẹ́ ṣẹlẹ̀. ọlọ́run gbọ́, wọ́n fẹ́ràn kán máa challenge. ṣé nǹkan kan náà làwọn àtàwọn eléyìí? bó o ní ọlọ́run ó ṣe pín wa níyà? bó o láṣẹ bẹ́ẹ̀ lọ́run kó pín wa níyà? wọ́n ní ẹ kú òun gbó onígbó, ẹni gbó onígbó lẹ fẹ́ kú sí. kọ́lọ́run kó ṣàánú wa ni o. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá ńlé, ẹ jẹ́ á kún fàdúrà gidigidi o. ẹ ronú dáadáa, ẹ jẹ́ á rò dáadáa pé ṣérú àwọn eléyìí la máa jọ wà ní abẹ́ òrùlé kan náà títí ayé. ẹ gbọ́ mi, nígbà kan Buhari sọ pé a lè forúkọ àwọn tó ń sponsor agbésùmọ̀mí síta nítorí àwọn èèyàn wa, they are our people. kí lẹ gbọ́ lẹ́nu Abdulsalam? kí lẹ gbọ́ ń pa lẹ́nu Sultan? ní kí lẹ gbọ́ ń pa lẹ́nu Gumi kọjá pé ẹ̀kọ́ bẹ́ẹ̀ sì máa bá wọn gbé? àwọn lẹ̀ ń wò yìí o. ṣáwọn táwọn bá gbére ìtọ́ yẹ kó kò bó wọn bọ̀, kò bọ́ o. ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ fura o. àwọn eléyìí wọ́n ti ṣe tá àti dá wàhálà alẹ́ o. bí bẹ́ẹ̀ kọ́ wọn ò ní bọ́ta kàn máa bú Trump, kàn máa bú Natawali, president Israel. ọmọ Yorùbá ẹ múra o. ẹ má jà á dákẹ́ o. ìrànlọ́wọ́ kan ò sí níbì kan o. àfi àwa fúnra wa ní ká ranra wa lọ́wọ́ o. Ọlọ́run á bá wa ṣe o. jùgbọ́n a máa ń sàlẹ̀ tí ń wò wá. Ṣeun Agboola ló kọ mi. dọ̀gídọ̀gí.